Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá Ọlọ́run wa, dúpẹ́ fún àánú ńláńlá tí a rí gbà, tí ẹ mú wa rí oṣù mẹ́ta lọ́kan, tí a tún rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù kẹta yìí. Ògo ni forúkọ mímọ́ yín o, olùpamọ́ wa, ó bá tó pa ọkàn, ara àti ẹ̀mí wa mọ́. Àṣeyín lọ́ba fún àánú ńláńlá yìí. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù lọ́wọ́ wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ, ìní ọjọ́ àbámẹ́ta, ọjọ́ 16 oṣù kẹta. Àkòrí tí a fẹ́ gbéyẹ̀wò lẹ́ni sọ pé máa gbé láìka ara rẹ sí. Máa gbé láìka ara rẹ sí. A mú àkọ́sórí wa nínú ìwé ìfihàn orí ìkẹrin ẹsẹ̀ ìkọkànlá. Ìwé ìfihàn orí ìkẹrin ẹsẹ̀ ìkọkànlá. Olúwa, ìwọ ni ó yẹ láti gba ògo àti ọlá àti agbára, nítorí ìwọ ni ó dá ohun gbogbo, àti nítorí ìfẹ́ inú rẹ ni wọ́n fi wà tí a sì dá wọn. Nígbà tí a ò mú bíbélì kíkà wa fún ti èní, nínú ìwé Genesis orí 50 ẹsẹ̀ 15 títí dé ẹsẹ̀ 21. Genesis orí 50 ẹsẹ̀ 15 títí dé ẹsẹ̀ 21. Nígbà tí àwọn arákùnrin Jósẹ́fù rí pé bàbá wọn kú tán, wọ́n wí pé bóyá Jósẹ́fù yóò kórìíra wa, yóò sì gbẹ̀san gbogbo ibi tí a ṣe sí i lára wa. Wọ́n sì rán oníṣẹ́ lọ bá Jósẹ́fù lọ wípé bàbá rẹ̀ ti pàṣẹ kí ó tó kú pé báyìí ni kí ẹ̀yin wí fún Jósẹ́fù pé, ǹjẹ́ èmi bẹ̀ ọ́, dárí ìrékọjá àti ẹ̀ṣẹ̀ àwọn arákùnrin rẹ jì wọ́n, nítorí ibi tí wọ́n ṣe sí ọ. Ǹjẹ́ nísinsìnyí àwa bẹ̀ ọ́, dárí ìrékọjá àwọn ìránṣẹ́ Ọlọ́run bàbá rẹ jì wọ́n. Jósẹ́fù sì sọkún nígbà tí wọ́n sọ fún un. Àwọn arákùnrin rẹ̀ sì lọ pẹ̀lú. Wọ́n wólẹ̀ níwájú rẹ̀, wọ́n sì wí pé, wò ó, ìránṣẹ́ rẹ ni àwa í ṣe. Jósẹ́fù sì wí fún wọn pé, ẹ má bẹ̀rù, èmi á wà ní ipò Olúwa bí? Ṣùgbọ́n bí ó ṣe ti yín, ibi ni ẹ̀yin rò sí mi. Ṣùgbọ́n Ọlọ́run mọ̀ ọ́n, ó sì ṣe rere láti mú un ṣẹ bí ó ti rí lónìí, láti gba ọ̀pọ̀lọpọ̀ ènìyàn là. Ǹjẹ́ nísinsìnyí ẹ má bẹ̀rù, èmi yóò bọ́ yín àti àwọn ọmọ wẹ́wẹ́ yín. Ó sì tù wọ́n nínú, ó sì sọ̀rọ̀ rere fún wọn. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Àwọn àgbààgbà 24 wọ́n jẹ́ kí ó hàn gbangba nínú ẹsẹ̀ àkọ́sórí wa tòní pé a dá wa láti mú ìfẹ́ Ọlọ́run ṣẹ. Nígbà tí a bá gbé fún ara wa nìkan, a lòdì sí èrèdí ìwàláàyè wa nìyẹn o. Nígbà tí ènìyàn bá ń gbé fún Ọlọ́run, onítọ̀hún kò ní sí àǹfààní tàbí oore ọ̀fẹ́ kankan lò. Jósẹ́fù jẹ́ àpẹẹrẹ gidi, ẹni tí ó ń gbé fún Ọlọ́run àti àwọn ènìyàn bíi tirẹ̀, pàápàá àwọn ẹ̀gbọ́n rẹ̀, bí ó tilẹ̀ jẹ́ pé ibi ni wọ́n fi san fún un. Iṣẹ́ ìsìn rẹ̀ ló mú kí ó wá gbogbo ọ̀nà láti rí wọn, kí ó sì gbé oúnjẹ fún wọn. Ó lè padà lọ sílé pẹ̀lú àwọn ohun tó kó wá, ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ o. O lè rí ìtàn náà kà nínú ìwé Genesis orí 37 ẹsẹ̀ 13 títí dé ẹsẹ̀ 28. Ìfẹ́ tí Jósẹ́fù ní sí Ọlọ́run ó mú kí ó má gbà fún ìyàwó ọ̀gá rẹ̀ láti bá dàpọ̀. Kò lè mú mọ́ra láti ṣe ohunkóhun tí yóò mú Ọlọ́run bínú. Èyí ló mú kí ó sọ nínú ìwé Genesis orí 39 ẹsẹ̀ 9, kò sí ẹni tí ó pọ̀ jù mí lọ nínú ilé yìí, bẹ́ẹ̀ ni kò pa ohunkóhun mọ́ kúrò lọ́wọ́ mi bí kò ṣe ìwọ, nítorí pé aya rẹ̀ ni ìwọ ṣe. Ǹjẹ́ èmi ò wá ṣe hu ìwà búburú ńlá yìí kí èmi kí ó ṣẹ̀ sí Ọlọ́run síwájú sí i? Ìfẹ́ rẹ̀ fún àwọn ènìyàn ó mú kí ó túmọ̀ àlá àwọn ẹlẹ́wọ̀n akẹgbẹ́ rẹ̀. Èyí ni ó mú kí ó di igbákejì ní ilẹ̀ Íjíbítì. Nígbà tí ó padà dé ipò agbára, kò wo àwọn ohun tí ó là kọjá látàrí ìwà ìkà tí àwọn ẹ̀gbọ́n rẹ̀ hù sí nígbà tí wọ́n tà á sóko ẹrú.
ìfẹ́ Ọlọ́run nínú rẹ̀ jẹ́ kí ó mọ̀ pé ìyà rẹ̀ ni ó ṣe èrèdí ńlá fún Ọlọ́run àti ènìyàn. Ó sọ nínú ìwé Genesis orí 50 ẹsẹ̀ 20, ṣùgbọ́n bí ó ṣe ti yín ni, ibi ni ẹ̀yin rò sí mi, ṣùgbọ́n Ọlọ́run mọ̀, ó sì ṣe rere láti mú un ṣẹ, bí ó ti rí lónìí, láti gba ọ̀pọ̀lọpọ̀ ènìyàn là. Bàbá wa tí ń bẹ ní ọ̀run, ó fẹ́ kí a gbé ìgbé ayé ti òun nìkan, kí a lè dé ẹ̀kún èrèdí rẹ̀ fún ayé wa. Àwọn tí ó yá onímọ̀ tara wọn nìkan, wọ́n dènà ara wọn láìmọ̀. Mósè, bó tilẹ̀ jẹ́ pé ó ń gbé nínú ọlá ní ààfin Fáráò, ó pinnu láti jìyà pẹ̀lú àwọn arákùnrin rẹ̀. Ó sì padà gbà wọ́n kúrò lóko ẹrú nípa kíkó wọn jáde ní ilẹ̀ Íjíbítì. Nínú ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 24 títí dé ẹsẹ̀ 27, ìwà àìkára ẹni sí yìí dájú pé ó mú ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ̀ ṣẹ àti gbogbo orílẹ̀-èdè Ísírẹ́lì lápapọ̀. Olùfẹ́, bẹ̀rẹ̀ sí ní gbé ju ara rẹ lọ láti òní lọ. Ìwọ yóò sì ní ẹ̀kúnrẹ́rẹ́ oore ọ̀fẹ́ Ọlọ́run nínú ayé rẹ láti ṣe rere nípa ti ara àti nípa ti ẹ̀mí. Kókó àdúrà: Bàbá, láti òní lọ, jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti gbé láìka ara mi sí, ní orúkọ Jésù. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìgbéraga ní ìgbéra sánlẹ̀? Ẹ jẹ́ ká gbé láìka ara wa sí. Nígbà náà ni a ó lè mú èrèdí tí a fi dá wa sáyé ṣẹ. Olúbùkọ́lá Ayákúnlé orúkọ mi. Nígbà tí a máa pàdé lọ́la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.